A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti ní àwọn kò tíì gba àṣẹ láti iléeṣẹ́ NNPCL láti yọ̀ǹda epo fún àwọn ọmọ ẹgbẹ́ alágbàtà epo IPMAN. Lánàá ni iléeṣẹ́ Dangote ṣe ìkéde yìí bí àwọn alágbàtà lábẹ́ Petroleum Retail Outlet Owners Association of Nigeria ṣe ń béèrè fún ìyọ̀ǹda epo bẹtiró. Ọjọ́rú ni ààrẹ ẹgbẹ́ IPMAN Abubakar Maigadi sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ wọn lọ iléeṣẹ́ ìfọpo Dangote ní Lekki ṣùgbọ́n wọn kò rí epo gbé fún bíi ọjọ́ mẹ́rin. Maigadi ń fi èyí fèsì sí ọ̀rọ̀ alága iléeṣẹ́ Dangote Aliko Dangote tí ó sọ ní ọjọ́ Ìṣẹ́gun wípé àwọn ní ànító àti àníṣẹ́kù epo tí ó tó 500 mílíọ̀nù lítà 500 mítà ṣùgbọ́n òun kò rí àwọn alágbàtà láti wá gbé e. Maigadi ní bí ó bá jẹ́ wípé lótìítọ́ ni Dangote ní iye epo tí wọ́n sọ yìí nínú àgbá, kò sí ìdí fún àwọn ọmọ ẹgbẹ́ wọn láti má rí epo rà pẹ̀lú wípé wọ́n ti san owó. Ààrẹ ẹgbẹ́ Petroleum Belu náà gbé Maigadi lẹ́yìn bí ó ti ní àwọn alágbàtà ti kàn sí iléeṣẹ́ ìfọpo Dangote ṣùgbọ́n tí wọn kò ṣàṣeyọrí. Gilles-Harry ní àwọn tẹ́tí sí gbogbo àlàyé Dangote ní ọjọ́ Ìṣẹ́gun, èyí sì ṣe àjèjì sí i nítorí láti ọdún 2022 ni Petroleum ti kọ̀wé ránṣẹ́ sí Dangote wípé àwọn fẹ́ bá a dòwò pọ̀ tí wọn kò sì ṣe àṣeyọrí títí di àkókò yìí gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé fún akọ̀ròyìn. Ṣùgbọ́n lánàá ni agbẹnusọ iléeṣẹ́ Dangote Anthony Shejina sọ nínú àtẹ̀jáde wípé àwọn kò gba kọ́bọ̀ lọ́wọ́ IPMAN. NNPC ní IPMAN san owó fún, èyí kò túmọ̀ sí wípé kí àwọn gbé epo kalẹ̀ fún àwọn alágbàtà. Dangote ní àwọn kò tíì ní ìdúnàdúrà tààrà pẹ̀lú IPMAN bí ó tilẹ̀ jẹ́ wípé ìjíròrò ṣì ń lọ lọ́wọ́ pẹ̀lú wọn. Shejina fi kún wípé iléeṣẹ́ Dangote ní agbára àti pèsè epo tí gbogbo orílẹ̀-èdè lè lò lójúmọ́ nítorí 2,900 trucks ni ọkọ̀ lè gbé lójúmọ́ ní ọ̀dọ̀ wọn. Wọ́n ní kì í ṣe epo bẹtiró nìkan, títí kan dísù àti epo ọkọ̀ òfurufú aviation fuel. Wọ́n wá gba IPMAN ní ìmọ̀ràn kí wọ́n fi orúkọ sílẹ̀ pẹ̀lú iléeṣẹ́ Dangote kí wọ́n sì fúnra wọn san owó sí àpò Dangote nítorí epo wà nílẹ̀ lọ́pọ̀ yanturu. Bákan náà ni wọ́n ké sí àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n fi ń tó iléeṣẹ́ ìròyìn létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ Nigerian Safety Investigation Bureau (NSIB) ti ṣe àwárí àjákù ọkọ̀ òfurufú helicopter tí ó já sínú agbami òkun ní Ọjọ́bọ̀ tí ó kọjá lẹ́nu ìrìnàjò àti kó àwọn òṣìṣẹ́ NNPC kúrò ní ìlú Port Harcourt. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde adarí ìròyìn NSIB Ìyáàfin Bímbọ́ Ọládèjì. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ helicopter yìí já sínú agbami òkun pẹ̀lú èrò 8 nínú rẹ̀. 5 nínú wọn ni wọ́n ti rí òkú wọn fà yọ. Ó kù 3 tí wọ́n ṣì ń wá. Ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rí àwọn òkú yìí fà yọ láàrin ọjọ́ 8. Adarí gbogbogbò fún NSIB Captain Alex Bade gbóríyìn fún ikọ̀ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ tí ó mú wọn ṣe àwárí àjákù ọkọ̀ helicopter. Ó ní ṣíṣe àwárí ọkọ̀ yìí jẹ́ ìpèníjà ńlá látàrí ohun tí ó dìrọ̀ mọ́ àjálù tí ó wáyé. Àwọn sì ti pinnu àti ṣe ìwádìí tó jinlẹ̀ láti pèsè àlàyé lórí ohun tí ó ṣe okùnfà àjálù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ifásitì NASU àti SASANU tí wọ́n wà lẹ́nu ìyanṣẹ́lódì lọ́wọ́lọ́wọ́ ti kọ ẹ̀bẹ̀ ìjọba àpapọ̀ láti fagilé ìyanṣẹ́lódì. Àwọn wọ̀nyí yarí wípé bí àwọn kò bá rí àláàtì lórí owó oṣù tí ìjọba jókòó lé, ìyanṣẹ́lódì yóò tẹ̀síwájú. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ajé ni NASU àti SASANU bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì aláìlópin lẹ́yìn tí gbèdéke tí wọ́n fún ìjọba tẹnubẹ́po. Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lù kí wọ́n san ìlàjì nínú owó oṣù 4 tí wọ́n jókòó lé ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí ààrẹ bu ọwọ́ lu owó yìí,
ohunkóhun kò ṣẹlẹ̀ pẹ̀lú ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ ni ìjọba àpapọ̀ fi pè fún ìpàdé pẹ̀lú ẹgbẹ́ tó ń yanṣẹ́lódì lálẹ́ àná pẹ̀lú èròǹgbà àti pàrọwà fún wọn láti fagilé ìyanṣẹ́lódì. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ni ààrẹ ẹgbẹ́ SASANU Comrade Mohammed Ibrahim ti ní ìjọba ti ṣèlérí àti san owó yìí títí ìparí oṣù tí ó tán lánàá. Àwọn sì ti wí fún wọn wípé títí di ìgbà tí àwọn bá rí àmì ìfowóránṣẹ́ alert, ìyanṣẹ́lódì ṣì ń tẹ̀síwájú. Wọ́n ṣe ìrántí ọ̀pọ̀lọpọ̀ àgbá òfìfo ìlérí tí ìjọba ti ṣe síwájú àkókò yìí. Fún ìdí èyí, ó di ìgbà tí àwọn bá fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni wọ́n san owó kí àwọn tó fagilé ìyanṣẹ́lódì. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé ààrẹ ti bu ọwọ́ lu sísan owó, síbẹ̀ ó di ìgbà tí ó bá wá sí ìmúṣẹ kí àwọn tó fagilé ìyanṣẹ́lódì gẹ́gẹ́ bí ẹgbẹ́ ṣe fẹnukò lé lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọmọdé kan tí ó wà lára àwọn mẹ́rìndínlọ́gọ́rin tí iléeṣẹ́ ọlọ́pàá fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ́wọ́ nínú ìfẹ̀hónúhàn fòpin sí ìṣèjọba tí kò dára tí ó wáyé káàkiri orílẹ̀-èdè ni a gbọ́ wípé ó dákú lónìí níwájú adájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Olùjẹ́jọ́ tí ọjọ́ orí rẹ̀ kò ju 15 ni ó ṣubú lulẹ̀ bí wọ́n ṣe fẹ́ ka ẹ̀sùn rẹ̀. Èyí ló mú adájọ́ dá ìgbẹ́jọ́ dúró tí ó fi padà sínú ìyẹ̀wù rẹ̀. Pẹ̀lú àtìlẹ́yìn àwọn agbẹjọ́rò ni wọ́n fi gbé ọmọdékùnrin tí ó ti rù yìí dìgbàdìgbà re ilé ìwòsàn nínú ọgbà ilé-ẹjọ́ bí àwọn akẹgbẹ́ rẹ̀ tí ọ̀pọ̀ wọn jẹ́ ọmọdé ṣe ń sunkún. Síwájú àkókò yìí ni ọ̀kan lára àwọn agbẹjọ́rò afẹ̀sùnkàn, Dèjì Adéyanjú, ṣe àfihàn wípé àwọn afẹ̀sùnkàn wọ̀nyí ti lò ju 100 ọjọ́ nínú àhámọ́ ọlọ́pàá. Ó ní àwọn mẹ́rìndínlọ́gọ́rin tí wọ́n fẹ́ jẹ́jọ́ lórí ẹ̀sùn oníkókó 10 wọ̀nyí wà lára àwọn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní Àbújá àti Kánò nígbà ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni ayẹyẹ ìsìnkú olóògbé olóyè Emmanuel Chukwuemeka Nwanyanwu bẹ̀rẹ̀ ní ilé ìjọsìn Cathedral ìlú Owerri, níbi tí àwọn àlejò kórajọ sí láti fi ìbánikẹ́dùn wọn hàn sí ẹbí olóògbé. Lára àwọn àlejò tí ó wà ní ìkàlẹ̀ láti rí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Uzodinma ni ó kọ́kọ́ gba òkú olóògbé ní ilé ìjọba láàrin aago 7 òwúrọ̀ òní. Lẹ́yìn èyí ni wọ́n á fi òkú rẹ̀ ránṣẹ́ sí ìlú abínibí rẹ̀ ní Ata Ìkédùrú kí wọ́n tó wá fi eérú fún eérú nínú àyíká ọgbà ilé rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Ìdòwú Phillips, tí gbogbo ènìyàn mọ̀ sí Mama Rainbow, ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí akẹgbẹ́ rẹ̀ Charles Olúmọ Àgbákò tí ó di olóògbé lẹ́ni ọdún 101. Pẹ̀lú àfihàn fídíò ni ìyá Rainbow ṣe ìrántí gbólóhùn tí ó ní pẹ̀lú Àgbákò kẹ́yìn. Ó ní olóògbé yìí pé òun lẹ́yìn tí ó dé láti ilé ìwòsàn, òun sì bi í bóyá kí òun fi owó ránṣẹ́ sí i fún ìtọ́jú kí ó tó ní kí òun ṣì dúró, láìmọ̀ wípé ikú rẹ̀ ti súnmọ́. Mama Rainbow fi ìmoore rẹ̀ hàn lórí ikú tó buyì kúnni tí Àgbákò kú. Ó ní òun dúpẹ́ wípé kò kú pẹ̀lú ìtìjú. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Mama Rainbow kọ sí wípé Àgbákò fi ẹ̀yìn rere sílẹ̀. Ó ní bàbá rí ilé ayé tí ó paradà gòkè àgbà, ìgbésí ayé tí ó kún fún ìrírí, ìdùnnú àti ìṣòro. Bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí pẹ̀lú wọn mọ́, iṣẹ́ àṣesílẹ̀ rẹ̀ ń fọn rere, ẹ̀mí rẹ̀ yóò wà pẹ̀lú wọn títí láé. Ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré TAMPAN, Bọ́lájí Amúsàn aka Mr Latin, ni ó mú ìkéde ikú Àgbákò wá lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Idris Okuneye aka Bobrisky ni wọ́n gbọ̀n bọ́lẹ̀ láti inú ọkọ̀ òfurufú KLM níbi ìrìnàjò lọ Amsterdam kí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tó fi sí àhámọ́ lálẹ́ Ọjọ́bọ̀ níbi ìgbìyànjú àti fi orílẹ̀-èdè sílẹ̀. Orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Idris ti ṣe àfihàn tí ó fi pe àkíyèsí àwọn alátìlẹyìn rẹ̀ lórí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un. Ó ní
wọ́n tún fi àpá sí òun lára níbi tí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ti ń rọ́ ọ. Bobrisky fi ẹ̀sùn kan àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC wípé àwọn ni wọ́n lọ́wọ́ nínú bí wọ́n ṣe fi sí àhámọ́. Ó ní kí ọmọ orílẹ̀-èdè gba òun lọ́wọ́ EFCC, wọ́n ti ṣe òun léṣe gidigidi. Ọjọ́ 22 oṣù kẹwàá ni òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè rẹ́bùrú Bobrisky ní ẹnu ibodè Sèmè bí ó ṣe ń gbìyànjú àti fi orílẹ̀-èdè sílẹ̀. Awuyewuye tí ó dìrọ̀ mọ́ Bobrisky bẹ̀rẹ̀ nínú oṣù kẹrin ọdún 2024 bí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ṣe rán an lọ ẹ̀wọ̀n oṣù 6 lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí àjọ EFCC fi kàn án, bí ó tilẹ̀ jẹ́ wípé ọgbà ẹ̀wọ̀n Kirikiri ni wọ́n fi pamọ́ sí. Lẹ́yìn èyí ni ìròyìn jẹ jáde wípé ọ̀sẹ̀ 3 péré ni ó lò ní Kirikiri kí wọ́n tó fi ọgbọ́n gbé e kúrò lọ ilé aládàáni tí wọ́n gbà fún un lẹ́yìn odi ọgbà ẹ̀wọ̀n. Ìròyìn yìí dá awuyewuye sílẹ̀ wípé mílíọ̀nù 15 náírà ni Bobrisky san fún àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe tí wọ́n fi ṣe àpọ́nlé rẹ̀ tó bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.